tó gbogbo ẹ̀yin olólùfẹ́ iléeṣẹ́ the oifem herbal ventures olódùmarè wà pẹ̀lú yín o láṣẹ elédùmarè ẹ̀ ní ròǹgbé sọnù bí ò ṣe bí ọmọ ire lọ́tún ire lósì ire láríwá kò ní jìnnà sílé yín o ẹ wàá ṣẹ́gun ọ̀tá láṣẹ elédùmarè ẹ̀ rẹ́yìn òdì mo ní gbogbo ẹ̀yin olólùfẹ́ iléeṣẹ́ the oifem herbal ventures pátápátá ẹ̀ ṣẹ́gun ọ̀tá láṣẹ elédùmarè ẹ̀ rẹ́yìn òdì ògùn alénimọ́dẹ̀yìn olódùmarè ó bá ń ṣe iṣẹ́ tí mo fẹ́ fi hàn yìí iṣẹ́ tá a fi ṣẹ́gun ọ̀tá tí lé ní tí ì dẹ̀yìn lẹ́yìn ẹni ni àwọn oníṣọ́ọ̀ṣì wọ́n máa ń kọrin kan wọ́n á lógun ọ̀tá alénimọ́dẹ̀yìn wọ́n ní lójú ẹ̀mí àwọn wọ́n ní kọ́lọ́run rán wọn níṣẹ́ gbogbo ọ̀tá tí máa lé ní tí ì dẹ̀yìn ọ̀nà kan rèé téèyàn máa ń gbà ṣẹ́gun wọn bó lọ́ọ́ ṣe ṣe tó fi ṣẹ́gun ọ̀tá alénimọ́dẹ̀yìn kí ló nílò ohun tó o nílò àkọ́kọ́ nínú ohun tó o nílò ó ní kó o wá ilé alákàn crap ilé tí crap máa ń gbé ilé alákàn òní ń jẹ́ bẹ́ẹ̀ òní jẹ́ crap ilé tí alákàn máa ń gbé tó bá rí báyìí ó rí i pé isà alákàn rèé ṣé o ti rí pé isà alákàn rèé tó bá ti wójúlẹ̀ àwọn tó bá ti máa ń lo oko ó rí báyìí pé ilé alákàn rèé àwọn àrẹ́sẹ̀pá alákàn rèé ń bì yìí tó ti rí àwọn àrẹ́sẹ̀pá alákàn tó ti rí gàlagàlà dálákàn máa ń rìn tó ti rí àrẹ́sẹ̀pá rẹ̀ etí odò láwà yìí ilé alákàn ohun tó ṣe pàtàkì jùlọ tó nílò kí sì ló nílò nínú ilé alákàn ọ̀hún kò ju omi ilé alákàn lọ ṣé o ti rí omi ilé alákàn oògùn rèé o abẹ́nú gọ̀ǹgọ̀ ṣé o rí gbogbo tí mo fẹ́ kà á lẹ̀ yìí tó o bá rí tó bá pé tó o bá rí omi ilé alákàn iṣẹ́ yìí ò pé o ẹ dákun ẹ bá mi ṣí àṣẹ yìí kó dọ́dọ̀ gbogbo àwọn olólùfẹ́ wa pátápátá ó wù mí láti fi iṣẹ́ ìtọ́rọ ni ó wù mí láti fi iṣẹ́ ìṣàánú ó wù mí láti fi iṣẹ́ ilẹ̀ káráyé lè bọ́ nínú ogun ni gbogbo ọ̀tá tẹ́ ẹ bá ti bẹ̀bẹ̀ wọ́n ní ọ̀sẹ̀ pèsè ní wọ́n ní ọ̀sẹ̀ tutù ní wọ́n ní ọ̀sẹ̀ ẹ̀bẹ̀ ní ọtí wá ṣe títí ọ̀rọ̀ náà lọ ọtí ṣe títí ọ̀tá ọ̀dẹ̀yìn lẹ́yìn ẹ iṣẹ́ yìí mo ní kó lọ dẹ̀ wò nínú èpè nínú àdúrà ó mọ̀ pé mò ń mọ̀ ń sọ fìkan ránṣẹ́ sí iléeṣẹ́ the oifem herbal ventures tó bá ṣe tán sórí lẹ́yìn tó bá ti rí omi ṣe rí omi tó wà nílé alákàn yìí òun là á máa ń lò láti dẹ ọṣẹ tá a bá ṣe tán ọṣẹ tá a bá ṣe ṣe rí omi ní alákàn yìí la máa gbà sínú ibì kan á gbà sínú abọ́ omi ní alákàn yìí là wà fi dẹ ọṣẹ tá a máa fi ṣoògùn yìí torí ọṣẹ la máa gún mọ́ ọjọ́ mọ́kànlélógún lèèyàn máa fi ń lo ọṣẹ yìí 21 days lèèyàn máa fi ń lo ọṣẹ yìí léraléra èèyàn á wẹ̀ ní 21 days lẹ́yìn 21 days lágbára ọlọ́wọ́ ọlọ́run ọgbọ́rùn nílé ọ̀tá tí ò bá jáwọ́ lẹ́yìn rẹ̀ kí ló wá nílò tó máa wá ṣe tí wàá pò mọ́ṣẹ tí wàá fi wá rómi lálákẹ́ láti dẹ ọṣẹ ọ̀hún o nílò orí ọká méje orí ọká tó láṣẹ lẹ́nu o nílò odidi méje o nílò odidi orí àgbàdo méje o nílò odidi orí mọ́nàmọ́ná méje orí ọká méje orí àgbàdo méje orí mọ́nàmọ́ná méje o nílò àgbàdo wàá wá àgbàdo díẹ̀ wàá wá dà fádìyẹ tó bá ti dà fádìyẹ adìẹ á máa jẹ wàá mú díẹ̀ ńbẹ̀ ìyẹn ti bọ́ lọ́wọ́ adìyẹ nìyẹn wàá mú díẹ̀ ńbẹ̀ wàá fi kún lẹ́yìn tó bá ti fi kún kí ló kù ọ wàá lọ sídìí ọdán igi ọdán tó bá rẹ̀ sílẹ̀ wàá sa ẹyọ méje nínú ọdán ọ̀hún wàá fi kún àgbàdo tí mo sọ yẹn ò níye ṣùgbọ́n tó bá jẹ́ pé méje péré lọ bá lè mú ó tó bàbá ọmọbìnrin gbé bàbá àgbàdo mélòó la wàá mú tá a bá ti dàálẹ̀ fàdìẹ mú méje péré ó ti tó tó bá ti ṣe bẹ́ẹ̀ fàtàrí odidi àtàrí méje fi sí
ìwọ bá mi dóṣẹ́ yìí, tó bá ti dóṣẹ́ yìí tó bá ti jó tán ọ wà á pò mọ́ ọṣẹ èyíkéyìí tó bá wù ọ́ ni, ẹ bá jọ ṣe ìbò ni ló bá wù ọ́ pò mọ́, tó bá ti pò mọ́ṣẹ ó bá parí, ọ ti pò mọ́ṣẹ tán. wọ́n mọ̀ pé ọṣẹ máa ń ṣe yáwúyáwú lọ́wọ́, ọṣẹ máa ń ṣe yáwúyáwú lọ́wọ́ tó máa nílò kéèyàn fomi sí kó lè dẹ̀ kó lè sùn dáadáa kó lè mú mọ́wọ́. tó bá ti wá fẹ́ ṣe yẹn, omi tó wà nínú ilé alákàn yìí ó ní wàá wá lò bí omi tí wàá fi dẹ ọṣẹ yẹn tọ́ṣẹ fi máa dẹ̀. bá mi kó ọṣẹ yẹn sínú igbá tàbí kó kó sínú àwo tàbí kó kó sínú ike funfun. o lè kó ọṣẹ yìí sínú igbá, o lè kó ọṣẹ yìí sínú àwo funfun, o sì lè kó sínú ike funfun. ilé ìtọ́ bá nínú mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n á máa bu ọṣẹ yẹn. tó bá tí wọ́n bu ọṣẹ yẹn tó fi ń wẹ̀, wọ́n á máa sọ pé gbogbo ọ̀tá Alénimàdè Yìn, bí ilé alákàn yìí ṣe é gbóná kára mi ó mọ̀ gbóná ṣùgbọ́n kí lè wọ́n mọ̀ gbóná, kí lè ọ̀tá mọ̀ gbóná, kí lè mi tí mò ń lo ọṣẹ yìí ó mọ̀ gbóná. gbogbo aburú ọ̀tá kó mọ̀ ṣe lórí mi o ṣùgbọ́n kó mọ̀ ṣe lórí ọ̀tá. bẹ́ẹ̀ ni ìwọ ló ṣe ìfọ́dídí ọjọ́ 21. sọ wá rí èdè oògùn tó wá kù, sọ̀rọ̀ tó bá ti jókòó yẹn tó máa pọ̀ díẹ̀, orí kan ṣoṣo nílò ọ ti dá ìjókòó yẹn sí méjì. sọ wá rí èdè oògùn tó bá kù tó kù mọ́ṣẹ yẹn, ìwọ máa fi ògì lò tàbí kó máa fomi lò lẹ́ẹ̀kan lọ́sẹ̀. ọ wàá bẹ̀rẹ̀ sí lò ó lọ́jọ́ 21. ọjọ́ 22 ni wàá bẹ̀rẹ̀ sí lò ó, sọ̀rọ̀ bọ́ sí lò ó for 21 days. 21 days lọ fọṣẹ yẹn wẹ̀. tó bá diwádìí on the 22nd day tó jẹ́ ọjọ́ 22, ọ wàá bẹ̀rẹ̀ sí lo ìjókòó yìí, ọ lo ìjókòó yẹn nígbà yẹn níjọ́ 22. ọ wàá máa lò ó lọ ní láre tí ìjókòó yẹn á fi tán, lẹ́ẹ̀kọ̀ọ̀kan láàrin ọ̀sẹ̀ tí ìjókòó yẹn á fi tán. àwọn míì á ní bàbá package product yín fún back to sender, agbádùn ẹ bẹ́ẹ̀ ni adúpẹ́ lọ́gbọ̀n èyí tẹ́ ti bá wa ra ọṣẹ yẹn, sórí 50,000 lẹ́ bá wa rà ní, sórí 70,000 lẹ́ bá wa rà ní, sórí 200,000 rápánìkà lẹ́ bá wa rà ní. gbogbo yín pátápátá láṣẹ Elédùmarè ọ̀pọ̀ tá ò ní ká yín o. wọ́n á fẹ́ béèrè ọ̀fẹ́ jàǹfààní ọṣẹ back to sender tó wà ní iṣẹ́ wa, ìwọ pè mí sí nọ́mbà yìí 09065636184. bí mo ṣe máa ń sọ ìlú ọ̀kínì làwà lóṣogbo, ọ̀fẹ́ wa mi wá. tó o bá ti dé ọ̀kínì junction àkọ́kọ́ first junction ọ̀kínì, ìwọ gbọ́kadà láti bẹ̀rẹ̀ Ọlọ́run lọ sí iléeṣẹ́ the oil herbal ventures. láṣẹ Elédùmarè iléeṣẹ́ wa lọ́kadà àgbẹ̀ wa títí tí wàá fi pè mí tàbí tèmi àti àfi ríra. àlàáfíà Olódùmarè ní kò lọ́ọ̀dẹ̀rẹ̀ káfíńrẹ́ pàdé.